A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ó lé ní 280 akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbébọn jí kó lánàá ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Leah Primary School àti Government Secondary School ní Kuriga, ìpínlẹ̀ Kaduna. Ẹgbẹ́ Jamaatu Nasrul Islam, Amnesty International, ẹgbẹ́ òbí àti olùkọ́ lórílẹ̀-èdè PTA, ẹgbẹ́ olùkọ́ NUT àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbogbo wọn ni wọ́n bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí bí wọ́n ti ké sí ìjọba kí ó tètè wá nǹkan ṣe sí i ní kíákíá. Àwọn agbébọn wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n ya wọ agbègbè Kuriga ní ìjọba ìbílẹ̀ Chikum tí wọ́n yìnbọn ní kòṣẹkòṣẹ bí wọ́n ṣe ń kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Àpapọ̀ iye èrò tí wọ́n kó ni a gbọ́ wípé kò dín ní 280. Ìròyìn jábọ̀ wípé wọ́n kó iléèwé mẹ́wàá papọ̀ mọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ látàrí ìṣòro ààbò ní ìjọba ìbílẹ̀ Council. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láì tí pé wákàtí 24 tí àwọn agbébọn jí àwọn obìnrin 200 gbé ní ìpàgọ́ Ogunléndé ní ìpínlẹ̀ Borno. Àwọn obìnrin wọ̀nyí ni wọ́n jí gbé ní Ngala, olú ìlú Ngala ní ìpínlẹ̀ Borno, níbi wọ́n ti ń ṣa igi ìdáná nínú igbó. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé àwọn agbébọn ya wọ Goningora ní ìjọba ìbílẹ̀ Chukwu kan náà, tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé gbégi dí ojúnà Kaduna sí Abuja láti ṣe ìfẹ̀hónúhàn tako ìjínigbé sí iye ènìyàn tí àwọn gan ò lè ṣàkàwé rẹ̀ tí wọ́n jí gbé lóru Ọjọ́rú mọ́júmọ́ Ọjọ́bọ̀. Olùkọ́ kan ní Government Secondary School Kuriga, Sani Abdullahi ṣàlàyé bí ìkọlù ọ̀hún ṣe wáyé. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Uba Sani ṣe darí àwọn ọ̀gá-lọ́gàá nínú òṣìṣẹ́ ìjọba àti olórí àjọ ìjọba ní ìpínlẹ̀ lọ ibi ìṣẹ̀lẹ̀ ní ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀, bí ó ti fi dá aráàlú lójú wípé gbogbo àwọn tí wọ́n jí gbé ni wọ́n máa padà wá láyọ̀ àti àlàáfíà. Ó ní òun ti bá National Security Adviser Nuhu Ribadu sọ̀rọ̀. Àwọn ẹ̀ṣọ́ aláàbò sì ti bọ́ sójú iṣẹ́ láti ṣe àwárí àti àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé. Nígbà tí Abdullahi ṣàlàyé ìrírí rẹ̀ lójú gómìnà, ó ní bí òun ṣe dé ilé-ìwé láago 7:13 lòun wọ ọ́fíìsì adelé píríńsípà láti lọ bu ọwọ́ lu ìwé. Lójijì ni adelé píríńsípà ní kí òun wẹ̀yìn. Ẹ̀yìn tóun yíjú sí lòun rí wípé àwọn agbébọn ti yí gbogbo ilé-ìwé ká. Ìpòrúurú ọkàn bẹ́ sílẹ̀, wọn ò mọ ibi wọ́n fẹ́ sá gbà. Lẹ́yìn èyí ni àwọn agbébọn ní kí wọ́n bẹ̀rẹ̀ sí tò wọ inú igbó lọ. Àwọn sì gbọ́rọ̀ sí wọn lẹ́nu, ṣùgbọ́n nítorí wọ́n pọ̀ níye, wọ́n fẹ́ẹ̀ tó 700, ni àwọn kan nínú wọn fi ríbi sá mọ́ wọn lọ́wọ́. Abdullahi ní òun padà sílùú láti lọ ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún àwọn ará ìlú. Lójú ẹsẹ̀ ni àwọn fijilantè pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò Kaduna State Vigilante Service gbátẹ̀lé àwọn agbébọn wọ̀nyí, ṣùgbọ́n wọn kò ṣe àṣeyọrí nítorí àwọn agbébọn ṣekú pa ọ̀kan nínú wọn. Àwọn ṣẹ̀ṣẹ̀ sìn ín ni. Olùkọ́ yìí ṣàlàyé wípé àwọn fijilantè yìí ń gbìyànjú àti ṣe ìdánimọ̀ àwọn tí wọ́n jí gbé. Ó ní nígbà tí àwọn padà sí abúlé lẹ́yìn ìgbìyànjú àti lé àwọn agbébọn bá ni àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òǹkà iye àwọn tí wọ́n jí gbé. Ní Government Secondary School, akẹ́kọ̀ọ́ 187 ni ó sọnù. Ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀, 125 ni ó kọ́kọ́ sọnù. Lẹ́yìn èyí ni àwọn 25 ríbi sá mọ́ wọn lọ́wọ́ tí wọ́n padà sílé. Lápapọ̀, ó lé ní 280 akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbébọn jí gbé. Akẹ́kọ̀ọ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ahmed fi ara gbọta lọ́wọ́ àwọn agbébọn. Wọ́n gbé e dìgbàdìgbà re ilé-ìwòsàn ìjọba ní Vanguard, ṣùgbọ́n wọ́n ní ó padà jọlọ́run nípè.
Nígbà tí ó ń fèsì, akọ̀wé gbogbogbò fún àjọ olùkọ́ NUT dókítà Mike Ike ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó burú jọjọ. Ó ní báwo ni àwọn adàlúrú ṣe lè ríbi jí igba ọmọdé kó, ó ti pọ̀ jù. Òun bá òbí àti alágbàtọ́ kẹ́dùn. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí lè fa àìsàn ọkàn tàbí ẹ̀jẹ̀ ríru. Ó ní àwọn tí ń fọn rere rẹ̀ tipẹ́tipẹ́ wípé kí ìjọba ṣe ìdásílẹ̀ ọlọ́pàá agbègbè gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní orílẹ̀-èdè mìíràn. Ó fi kún un wípé báwo ni olùkọ́ tí owó oṣù wọn ò tó nǹkan kan ṣe fẹ́ san owó ìdásílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti jáwé gbélé-ẹ̀ fún ọ̀gá àgbà fún àjọ Rural Electrification Agency Ahmad Salihu pẹ̀lú àwọn 3 mìíràn tí wọ́n jẹ́ adarí àjọ yìí. Èyí wáyé lẹ́yìn àbájáde ìwádìí lórí gbogbo ìṣúná owó tí ó wáyé láàárín ilé-iṣẹ́. Ọ́fíìsì ààrẹ ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ Àjùrìngbélalẹ̀. Yàtọ̀ sí Salihu, bákan náà ni ààrẹ jáwé gbélé-ẹ̀ fún adarí iṣẹ́ Corporate Service Director Ọláníyì Nètúfò, Technical Service Director Barka Ṣáájú àti Saidatu Bagor. Ààrẹ Tinubu wá pàṣẹ ìwádìí tó lọ́rìn lórí màgòmágó àti ìnákúná owó tí iye rẹ̀ tó n1.2 billion láti ó lé ní ọdún 2 sẹ́yìn. Lára owó yìí ni a gbọ́ wípé àjọ EFCC ti rí gbà padà. Lẹ́yìn èyí ni ààrẹ yan ikọ̀ adarí tuntun láti ṣe àmójútó iṣẹ́ kí wọ́n sì bẹ̀rẹ̀ ní kíákíá. Àwọn wọ̀nyí ni Abba Aliyu gẹ́gẹ́ bí Managing Director àti CEO, Ayọ̀ Adégbóyèga gẹ́gẹ́ bí Executive Director, Umar, Doris Ubo àti Olúfẹ́mi Akínyẹ̀lúrẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹ̀ka iṣẹ́ àkànṣe. Ààrẹ ní ìgbàgbọ́ wípé àwọn wọ̀nyí kò ní já kulẹ̀ láti ṣe ìgbélárugẹ ọwọ́ mímọ́ àti àyà funfun transparency and accountability nídìí iṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọwọ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti bá ọ̀gbẹ́ni kan ẹni ọdún 35, Ishaya Marcus, lórí ẹ̀sùn wípé ó gún ọkùnrin kan pa. Ẹni tí ó gún yìí ni Marcus jẹ́wọ́ wípé ó jẹ́ ọkọ obìnrin tí òun yàn lálẹ́. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 3 oṣù kẹta ní ìjọba ìbílẹ̀ Fufore. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé olóògbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Franchise Albert pẹ̀lú ìyàwó rẹ̀ Libyatu, ẹni 20 ọdún, ti wà lẹ́nu èdè àìyedè láti ọdún 2022 kí ó tó bẹ̀rẹ̀ sí í ṣe wọléwọ̀de pẹ̀lú afurasí. Wọ́n ní Albert kìlọ̀ fún àwọn méjèèjì ṣùgbọ́n wọn ò gbọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Libyatu ti jẹ́wọ́ wípé ọkọ òun kì àwọn nílọ̀ nígbà tí àṣírí tú sí i lọ́wọ́. Kódà àwọn jà lé e lórí tí ó mú òun padà sí ilé àwọn òbí òun. Ó ní lẹ́yìn èyí ni Ishaya ṣì ń gbátẹ̀lé lẹ́yìn, mú un wọ inú igbó láti bá a ní àjọṣepọ̀. Ìyàwó ní òun padà parí ìjà pẹ̀lú ọkọ, òun sì padà sí ilé rẹ̀, ṣùgbọ́n Ishaya kò dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Lọ́jọ́ kan, Libyatu ní Ishaya wá láti wá gbé e jáde ṣùgbọ́n kò bá a nílé. Bí ó ti fẹ́ máa lọ ni ó pàdé olóògbé. Oníyẹn béèrè wípé ṣé ìyàwó òun ni ó tún wá. Níbẹ̀ ni wọ́n ti fìjà pẹ́ ta. Àwọn méjèèjì yọ ọ̀bẹ jáde gúnra wọn, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ojú ọgbẹ́ Albert jìn ju ti Ishaya lọ. Èyí ló yọrí sí ikú rẹ̀. Ishaya ní ó gún òun lápá àti lọ́rùn. Òun náà gún un padà ní ikùn lẹ́ẹ̀mejì àti lọ́rùn tí ó fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa SP Sulaimon Ngurore ní kọmíṣánná ọlọ́pàá Dakombo Morris ti pàṣẹ kí wọ́n wádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún dáadáa kí wọ́n sì gbé afurasí re ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services DSS ti rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wà lójúlalákàn-fin ṣọ́rí tako ewu àárín ìlú bíi ìdúgbàmù olóró lásìkò ààwẹ̀ Lẹ́ǹtì àti Ramadan.
DSS ṣe ìkìlọ̀ wípé kí ọmọ orílẹ̀-èdè gba ìkìlọ̀ lórí ewu níbi ìpéjọpọ̀ tàbí àdúgbò tí ó bá mú ìfura dání nígbà àsìkò Lẹ́ǹtì àti Ramadan. Nínú àtẹ̀jáde tí alukoro àjọ DSS Peter Afunaya buọwọ́ lù ni wọ́n ti ṣe ìkìlọ̀ wípé kí wọ́n tètè ṣe àfisùn bí wọ́n bá kófìrí ohunkóhun tí ó rú wọn lójú, ìrìnsí tàbí ìṣesí ní àsìkò ààwẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Afunaya, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ fi ìdùnnú wọn hàn fún àlàáfíà, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan sí àwọn olùpamọ́ òfin ẹ̀sìn, bí wọ́n ti rọ àwọn adarí ẹ̀sìn láti ṣe àtìlẹ́yìn fún ìṣọ̀kan kí wọ́n sì dènà ìjà tàbí wàhálà ní àkókò yìí àti lẹ́yìn ààwẹ̀. Bákan náà ni àwọn akọ̀ròyìn lo ọlọ́kan-ò-jọ̀kan ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti polongo ààbò fún àǹfààní ará ìlú. Wọ́n wá sọ àsọdájú wípé àwọn ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti rí i dájú wípé ààbò tó péye wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè. Bí wọ́n ti ń bẹ̀rẹ̀ ààwẹ̀ onígbàgbọ́ àti Mùsùlùmí, kí a ní ẹ̀mí ìfẹ́, ẹ̀mí ìṣọ̀kan, kí a sì bójútó ẹnìkejì wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti sọ wípé òun bu ọwọ́ lu ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún (100,000 naira) owó yíyá tí kò ní èlé lórí fún àwọn obìnrin oníṣòwò kéékèèké ní àwọn ìlú ìgbèríko. Èyí ń wáyé bí ó ti sọ wípé òun fún àwọn obìnrin ní àǹfààní àti bá a ṣiṣẹ́ ìṣèjọba. Obìnrin 4 ni ó gba ipò tí ó ṣe pàtàkì jùlọ nígbà tí obìnrin 17 gba ipò Permanent Secretary nínú àyè 24 tí ó ṣí sílẹ̀ nínú ìṣèjọba rẹ̀. Otti sọ eléyìí nínú ìwé ìyànjú tí ó kọ ránṣẹ́ sí àwọn obìnrin ìpínlẹ̀ Abia bí wọ́n ti ń ṣe ayẹyẹ Àyájọ́ Obìnrin Lágbàáyé fún ti ọdún 2024. Ó ní èyí jẹ́ lára àti mú ìlérí tí wọ́n ṣe ṣẹ nígbà ìpolongo ìbò láti ró obìnrin lágbára lórí okòòwò wọn kí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìgbélárugẹ ọrọ̀ káàkiri ìpínlẹ̀. Otti ní kò dín ní 50 obìnrin láti wọ́ọ̀dù kọ̀ọ̀kan tí yóò jẹ nínú àǹfààní owó ẹlẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà bí ó ṣe ṣèlérí láti túbọ̀ tẹ̀síwájú nínú ríró obìnrin lágbára. Gómìnà wá gbóríyìn fún àwọn obìnrin fún iṣẹ́ wọn, akíkanjú wọn àti ìfarajìn sí iṣẹ́ ìlú ní inú ilé, lẹ́nu okòòwò àti iṣẹ́ ìjọba. Ó ní èyí jẹ́ wàhálà tí àwùjọ dá sí wọn lágbádá. Ó ṣe àpèjúwe obìnrin gẹ́gẹ́ bí ohun ìríjú fún àǹfààní, ìmọ̀, ẹwà àti agbára tí wọ́n ti ṣe àṣeyọrí ní oríṣiríṣi ọ̀nà lágbàáyé. Gómìnà wá fi kún un wípé gbogbo àgbáyé jẹ obìnrin ní gbèsè ìmoore fún ìgbìyànjú wọn lórí ìdàgbàsókè ọrọ̀ ajé, ọrọ̀ ìlú àti ìdàgbàsókè òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.